Orúkọ mi ni Mukaila Lateef tí gbogbo yín mọ̀ sí Adisa Máfipara Babalẹ́gbà nínú eré Baba Sùwé pẹ̀lú Ọ̀pẹ̀bẹ́ nígbà tí a sì ń ṣe ẹ̀rí kéèké. Ìkan nínú àwọn òṣèré tó jẹ́ gbòógì ní Nàìjíríà ni mo jẹ́. Láti ọdún tó kọjá ni mo ti ní ìgbèníjà ojú yìí pẹ̀lú àgọ́ ara mi. Ó dẹ̀ ti lọ sí hospital, àwọn dókítà wọ́n ṣe test, gbogbo test tó ń ṣe fún wa pátápátá mo ti náwó mo nára, mo ti ta gbogbo nǹkan lé débi pé ìyàwó mi gan òun ló dẹ̀ ń ràn mí lọ́wọ́ àti yáwó káàkiri. Nígbà tí wọ́n fún wa lápọ̀ìntmẹ́ǹt pípa ká wá ní ẹ̀ẹ̀kejì, nígbà tó máa fi di ìbẹ̀rẹ̀ ọdún yìí bí mi ò ṣe rí nǹkan kan mọ́ nìyẹn. Wọ́n wá ní àfi tí n bá lọ ṣe operation ojú. Owó tí wọ́n wá béèrè fún òun ló jẹ́ kí n wá bọ́ síta pé kí n bẹ ẹ̀yin èèyàn mi wípé ẹ jọ̀ọ́ kẹ́ ràn mí lọ́wọ́. Wọ́n ní 4.5 million ló máa fi ṣe pẹ̀lú gbogbo àgọ́ ara mi nítorí pé kí ni wọ́n ní mo ti ní partial stroke. Wọ́n ló dẹ̀ ṣe é tún ṣe, ìyẹn ni mo fi ní kí n bẹ̀ yín o kẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Bàbá wa Agbala Gabriel, ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ wọ́n kí wọ́n ràn mí lọ́wọ́. Mo ń gbọ́ gbogbo bó ṣe ń ran àwọn èèyàn wa lọ́wọ́. Ẹ jọ̀ọ́ kò ní sú yín kò ní rẹ̀ yín, gbogbo bí ẹ bá ṣe ń ṣe kò ní sú yín, òkè lọ́lá yín máa lọ. Ẹ torí Ọlọ́run, tèmi náà ò ní sú yín o, ẹ ràn mí lọ́wọ́ torí pé iṣẹ́ tí mò ń ṣe yìí mi ò níṣẹ́ míì tí mò ń ṣe, iṣẹ́ tíátà yìí náà ni. Wọn ò dẹ̀ pè mí síṣẹ́ mọ́. Ẹ tó tiẹ̀ ríran gan, wọn ò pè síṣẹ́ kámbélé ntàṣé mi tí ì tiẹ̀ rí kankan mọ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàánú ọkọ mi, ẹ bá mi ṣàánú Agbala Gabriel, mo ké pé Agbala Gabriel ṣàánú wa. Ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bá mi ṣàánú ẹ o. ẹ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Kò ní sú yín kò ní rẹ̀ yín o. Ọlọ́run á ta ni ẹ. Adisa Ọ̀pẹ̀bẹ́ ló ń yọ mí. Ẹ ṣeun. Wọ́n máa fi àsìkò yìí bẹ gbogbo ẹ̀yin olójú àánú ẹlẹ́yinjú àánú nílùú Nàìjíríà àti lókè òkun káàkiri gbogbo kíbi tẹ́ ẹ bá wà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣèrànlọ́wọ́ fún ọ̀gá wa yìí, ọ̀gá Adisa. Nítòótọ́ àjọ wà nínú eré ẹ̀rín kéèké lọ́dọ̀ Baba Sùwé ni, ṣùgbọ́n wọ́n jẹ́ ọ̀gá fún mi gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ. Nígbà náà àwọn náà ń ṣe babaláwo. Òjijì ló jẹ́ nígbà tí àwọn wọn pè mí ní ìjẹta pé ojú wọn ò ríran mọ́. Wọ́n bí wọ́n léèrè pé kí lẹ ti ṣe sí ojú wọn náà, ti lọ sí hospital lóríṣiríṣi, ṣùgbọ́n pàápàá jùlọ ń sìn à ń bẹ bàbá wa alàgbà Gabriel. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ bàbá wa yìí, ẹ bá wa ṣèrànlọ́wọ́ tẹ́ ẹ bá lè ṣe fún wọn, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ẹ jẹ́ kó ràn wọ́n láti ṣe operation ojú yìí àti gbogbo àgbára wọn tó ní ti fẹ́ ní partial stroke yìí. Torí t'Ọlọ́run mo bẹ̀ yín, ká lèmi ní owó tí wọ́n pè ní má ti ṣe é. Èmi gan Ọlọ́run la fi ń gbé, ṣùgbọ́n ní báyìí tí wọ́n ló ṣe pàtàkì. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ nítorí t'Ọlọ́run. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ bá wa ràn wọ́n lọ́wọ́. Alàgbà Gabriel lábẹ́ yín torí t'Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ràn bàbá yìí lọ́wọ́. Àtọkùnrin àti obìnrin, ẹ ṣíjú àánú wò mí o. Ọlọ́run á ṣíjú àánú wò ẹ̀yin náà o. Ọlọ́run á ṣíjú àánú. Ẹni tó ríran gan mélòó náà pèsè iṣẹ́. Bẹ́ẹ̀ni. Ìrètàsẹ́ tí ò rí, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ bá wa dìde ìrànlọ́wọ́ fún wọn kó lè fojú ríran torí iṣẹ́ yìí ni wọ́n mú láàyò, wọn ò níṣẹ́ mi. Ọlọ́run á ràn yín lọ́wọ́ sà. Ẹ ṣé. Thank you, God bless. Bọ́dá Adisa. Ó ṣe yọ̀ mí. Ẹ pẹ̀lẹ́. Ó ṣe mo dúpẹ́.